kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti gbọ́ mi ní dédé àkókò tá a wà yìí. Ṣé àlàáfíà mo bá gbogbo wa? Kí ni mo tún fẹ́ kí a jọ gbé yẹ̀wò lásìkò yìí? Ó ní nǹkan tí mo pè ní àkọsẹ̀jayé, àyẹ̀wò. Kí là ń pè ní àkọsẹ̀jayé àti pé ipa wo ni àkọsẹ̀jayé ipa wo ló kó nínú ìgbésí ayé ọmọ Yorùbá? Àìwá ṣe mọ́, àìtẹ̀lé mọ́, ìdààmú wo ló kó bá ìran Yorùbá? Nǹkan tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò ni. Tẹ́ bá wò ó síwájú kó tó di pé ẹ̀sìn dé, káwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn mùsùlùmí kí wọ́n tó dé. Tí wọ́n bá bímọ nílẹ̀ Yorùbá, tá bá bímọ, wọ́n á ní ẹ já lọ wo àkọsẹ̀jayé wò. Kí ni tá à ń pè ní àkọsẹ̀jayé? Òun náà ni pé ká lọ yẹ̀ wò báwo lọmọ yóò ṣe lò gbésí ayé ẹ̀. Irú láìfù wo ló fẹ́ gbé? Báwo ni àdámọ́ tó ń lò? Oúnjẹ wo? Ìrìnsí wo? Báwo ni ó ṣe lò gbésí ayé? Ohun tá a mọ̀ ṣe kí ni tó ń yẹ̀wò nínú àkọsẹ̀jayé náà nìyí. Àmọ́ nígbà tó yá tí àwọn ẹ̀sìn yìí dé, wọ́n gbógun tì í, wọ́n bẹ̀rẹ̀ sí ní takò. Ó wá di ohun tó jẹ́ pé àtọmọdé àtàgbà wá ṣe kí ni kò wáyà sí mọ́. Wọ́n jẹ́ ká rí bí ẹni wípé àkọsẹ̀jayé yẹn, wọ́n jẹ́ ká rí bí ẹni wípé nǹkan burúkú ni. Nínú àwọn mùsùlùmí, wọ́n ní ẹni tí bá ti mọ̀ àkọsẹ̀jayé, wọ́n ní ó fẹ́ máa tú kádàrá wò ni, ó fẹ́ máa tú iṣẹ́ Ọlọ́run wò ni, ó fẹ́ máa ṣe kíní kan ni. Àbí èmi á mọ̀ sọ fáwọn èèyàn wípé ǹjẹ́ nìkan ń bẹ tó lè tú iṣẹ́ Ọlọ́run wò bí? Kò sẹ́ni tó lè tú iṣẹ́ Ọlọ́run wò. Èyí tí Ọlọ́run bá fẹ́ kí ẹ̀dá ó mọ̀, òun nìyẹn ó mọ̀. Àwọn bàbá tí wọ́n máa ń wo àkọsẹ̀jayé, tí wọ́n bá wo àkọsẹ̀jayé tí wọ́n wò lọ, èyí tí Ọlọ́run bá fẹ́ kí wọ́n rí níbẹ̀, òun náà ni ó fi hàn wọ́n. Tí Elédùmarè bá fi gbogbo nǹkan hàn yàn tán, ìyẹn fúnra rẹ̀ gan ó ti di Ọlọ́run. Tẹ́ ẹ mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la, tẹ́ ẹ mọ̀ tí ó ṣẹlẹ̀, tẹ́ ẹ mọ̀ báyìí, ẹ mọ̀ àsìkò tí ó kù, ẹ mọ̀ kíní kan. Ìyẹn gan fúnra rẹ̀ ó ti di Ọlọ́run. Àmọ́ èyí tí Elédùmarè bá fẹ́ kí èèyàn ó mọ̀, òun náà ni fi hàn yàn. Àkọsẹ̀jayé tí àwa ń wò yìí, láyé ijọ́ ńgbà tí àwọn bàbá wa máa ń ṣe, ó kó àgbéga, ó sì kó ìlọsíwájú bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dààmú kiri. Ó fi ojú ọ̀nà tí wọ́n ó tọ̀, ó fi hàn ọ̀pọ̀lọpọ̀. Àmọ́ ńgbà tá a wá kọ̀ tá a ṣe mọ́, tá a abandon ẹ̀, tá a ní kò wúlò. Ọlọ́run tó dá nǹkan, tó fún àwọn èèyàn ní òye nǹkan, ṣé Ọlọ́run fúnra rẹ̀ ò mọ nǹkan tó dá ni? Kì í ṣàṣẹ pé àwọn èèyàn ni wọ́n gbé òye ká máa ṣe àkọsẹ̀jayé yìí, kì í ṣàwọn náà gbé sí àwọn lọ́pọlọ. Elédùmarè náà ló fún wọn. Ẹ wá mọ̀ wò àbòsí táwọn ẹlẹ́sìn tí wọ́n ṣe. Nígbà tó dé, àwọn ẹlẹ́sìn ṣe kí ni? Wọ́n wò sùsù. Àwọn olóyìnbó, àwọn lárúbáwá, àwọn pè ní istikhara, wọ́n gbé istikhara dé. Kí là ń pè ní istikhara? Ìtumọ̀ istikhara náà ni àkọsẹ̀jayé. Ìtumọ̀ rẹ̀ náà nìyẹn. Kò sí ìtumọ̀ míì tá a fẹ́ fún istikhara. Torí pé tá a bá ní ká tu lédè, ìtumọ̀ istikhara náà ni àyẹ̀wò. Kí wá ní tẹ́ ń yẹ̀wò? Ẹ fẹ́ ṣe istikhara, ẹ fẹ́ ṣe ìwádìí lórí nǹkan. Bẹ́ẹ̀ náà ni tẹ́ bá dọ́dọ̀ àwọn pásítọ̀, àwọn wòlíì, àwọn ò tẹ̀ sọ pé ẹ jẹ́ ká fi ẹ̀mí béèrè. Àyẹ̀wò náà ni. Àwọn làwọn fẹ́ lọ nú ẹ̀mí, ẹ jẹ́ ká fi ẹ̀mí béèrè. Kí ni ìtumọ̀ kí wọ́n fẹ́ fi ẹ̀mí béèrè nǹkan kan? Àyẹ̀wò ni. Tàbí wádìí. Àtẹni tó fi ẹ̀mí béèrè, tán láwọn fi ẹ̀mí béèrè, tán ṣe àyẹ̀wò. Ẹni tó ka lárúbáwá, tó ka istikhara, tán lànàbí fún wa pé tá bá fẹ́ ṣe nǹkan kan. Istikhara tá a sì ń sọ yìí, àdúrà kan wà tó jẹ́ pé àwọn alùsùnà ò ní àdúrà yẹn, àdúrà istikhara tẹ́ bá ti ṣe o, ìtẹ́ fẹ́ ṣe nǹkan yẹn lé lórí, tẹ́ bá ṣe lórí, Elédùmarè Allah ó fi hàn yín. Ẹ mọ̀ bóyá nǹkan yẹn ọ̀nà ni àbí kì í ṣọ̀nà. Ẹ rí àrídà rẹ̀. Ṣùgbọ́n kí mo fẹ́ fàyọ ni pé kí ló dé tá a wá bastardize tàwọn tìran tiwa láti fi gbé ọlá fún tìran oníran, láti gbé ọlá fún nǹkan míì. Torí pé a ṣáà fẹ́ ba kí ni? A fẹ́ ba èdè àṣà wa, a fẹ́ bàjẹ́. Àwọn lárúbáwá pè ní istikhara, àwọn ilé náà ni àwọn kírísítẹ́nì, àwọn onídàá fi ẹ̀mí béèrè, Holy Spirit will show us the way. Wọ́n wà ní ẹ lọ ka kíní kan, ẹ lọ ka Psalm kíní kan, ẹ lọ ṣe kíní kan, ẹ lọ ṣe báyìí, ẹ lálàá. Ṣé mọ́tàn yìí gbogbo ohun tí wọ́n ṣe yẹn pátá? Àyẹ̀wò ni, àkọsẹ̀jayé ni. Tẹ́ bá dọ́dọ̀ àfa táfà bá fẹ́ àwọn ṣe kíní kan, tó máa yẹ̀wò, tó máa ṣe kíní kan, báyìí ni. Àyẹ̀wò ní gbogbo nǹkan, àkọsẹ̀jayé ni. Àìwá wo àkọsẹ̀jayé mọ́, ó wá ń kó bá ìran Yorùbá. Torí pé lọ́nà àìtọ́, lọ́nà mìíràn. Ó ń kó bá ìran Yorùbá gidi. Kí nìdí ni pé tẹ́ bá wo àkọsẹ̀jayé,
nínú àkọsẹ̀jayé wọn ó ti ṣe ìkìlọ̀ pé ẹ má jẹ́ kó ọmọ yìí ò rìn báyìí o, ẹ má jẹ́ kó ṣe báyìí o, ẹ má jẹ́ kó wu àwọn ìwà báyìí o. Wọ́n lè wò pé ọmọ yìí onípatá ni, àmọ́ nígbà tó ti mọ nǹkan yẹn, àwọn òbí ẹ̀ àwọn àbí ẹ̀ wọ́n á máa ṣe kí ni, wọ́n á máa bá a sọ̀rọ̀, wọ́n á máa wọ́n á mọ ọ̀nà bí wọ́n ṣe máa bá a sọ̀rọ̀ tí nǹkan yẹn ò fi ní ṣe àkóbá fún ìgbé ayé ẹ̀. tí nǹkan yẹn ò fi ní ṣe àkóbá fún ìgbé ayé ẹ̀, tá a fi rọrùn fún un láti ṣe. Ṣùgbọ́n àṣẹ máa ní ká má ṣe mọ́, ó wá dàdánwò. Àwọn èèyàn wá ń dàgbà, tí wọ́n bá ti wá ń dàgbà tán, àdánwò wá bá gbèsè ayé wọn. Wọ́n á mọ̀ wá àgbà náà ẹ̀sà wọn tọ́jú lé kiri, wọ́n á mọ̀ wálé àfáà kiri, wọ́n mọ̀ wálé pásítọ̀ kiri, wọ́n mọ̀ wálé babaláwo kiri. Ní ìtọ́ ẹ pé ó yẹ kí wọ́n ti ṣe fún ọ láti kékeré tí wọ́n ò ní dààmú gbà tán bá dàgbà mọ́, tí wọ́n wá mọ̀ ọ̀nà tó yẹ kí wọ́n tó tọ̀. Wọn ò wá ṣe yẹn, wọ́n á dàgbà tán, àdánwò wá dé bá gbèsè ayé wọn, wọn ò wá rọ́nà lọ, wọ́n á mọ̀ ní kí ló ṣẹlẹ̀. Ìgbà náà ẹ̀sẹ̀ wá lọ àkọsẹ̀jayé tó yẹ kán sí kékeré tí wọ́n ti rọ́nà lọ, wọ́n ẹ̀sẹ̀ wá mọ̀ wá nígbà tán bá dàgbà tán. Ẹ jẹ́ wáyé jọ̀hún. Ṣé gbogbo à ń lọ ṣàyẹ̀wò, à ń lọ ọ̀dọ̀ babaláwo, à ń lọ́dọ̀ àfáà, à ń lọ́dọ̀ kíní kan, ó wọ́pọ̀ nígbà náà bíi tìsín. Torí pé kí ni àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe wọ́n á ṣe. Tí wọ́n bá bímọ àwọn orò ilé tí wọ́n kàn ṣe nílé ní àwọn ilé kọ̀ọ̀kan, wọ́n á ti ṣe àwọn orò yẹn. Orò ti dẹ̀sẹ̀ báyìí. Wọ́n ti sọ fún wọn pé nílé wa àwọn ìjẹ nǹkan báyìí o, nílé báyìí àwọn ọmọ ṣe báyìí o, nílé wa báyìí la ṣe mọ́. Wọ́n á ti ṣe àwọn orò yẹn, gbogbo àdẹ̀ mọ́ ṣe kí ni, a mọ̀ lọ, wàá pa gbogbo ẹ̀ rẹ̀. A ní orò ilé kò dáa, kíní kan kò dáa. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ibi tí ẹ̀ ń wò yẹn, gbogbo àwọn ìran kọ̀ọ̀kan ló ní tiwọn. Tí wọ́n bá bímọ ní Saudi lónìí, wọ́n ní orò ilé tiwọn tí wọ́n máa ń ṣe fún wọn lọ́dọ̀ tiwọn náà. Ọ̀nà tí wọ́n wá gbà ṣe orò ilé tiwọn lọ́dọ̀ tiwọn ó yàtọ̀ sí tiwa ń bí. Bẹ́ẹ̀ náà ni tẹ́ bá dé Israel, tẹ́ bá dé gbogbo àwọn ìlú mìíràn, àwọn China káàkiri, gbogbo àwọn ìlú káàkiri, kálukú ló ní bọ́n ṣe ń ṣe orò ilé wọn ní ìlànà titi wọn bí Elédùà ṣe fún àwọn ní tiwọn. Bẹ́ẹ̀ náà l'Elédùà fún àwa náà gẹ́gẹ́ bí tiwa nílẹ̀ Yorùbá. Àmọ́ àwa pa tiwa tí a parun, a ní kò dáa. Ó wá kó ìdààmú bọ́ ìgbésí ayé ẹ̀dá. Tẹ́ pé láti kékeré ẹ̀kẹ́ lómi ò ti mọ̀ pé iṣẹ́ báyìí lọmọ yìí ò ṣe o. Tó bá ti mọ̀ pé iṣẹ́ báyìí lẹ́yìn ló ṣe o, àwọn ọmọ wọn tó wá fi ojú rẹ̀ lélẹ̀ yóò ti mọ ọmọ iṣẹ́ náà. Ní tó jẹ́ kí òyìnbó kí wọ́n fi mọ grow dọ̀la nìyẹn. Ṣé ẹ mọ̀ tó fà ni pé àkọsẹ̀jayé táwọn ń sọ àwọn òyìnbó lọ́dọ̀ tí wọ́n ń pè ní zodiac sign. Zodiac sign yìí ẹ wá lọ wò ó lónìí. Níta pati ilé Yorùbá ta ní àkọsẹ̀jayé ò dá yẹn. Zodiac sign yẹn òun wá ní gbogbo àgbáyé wá gba kẹrẹ. Lẹ́wọ́n bí àwọn ọmọ kéékèèké ní àwọn school pé kí ni zodiac sign, kálukú ló ti fẹ́ mọ̀ zodiac sign gan. Àmọ́ zodiac sign tí wọ́n á mọ̀ lérè ìfẹ́ lásán tó yìnbó kan fún ọ lọ́kọ̀ sórí íńtánẹ́ẹ̀tì. Jìnlẹ̀ tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọmọ tí Yorùbá tí Elédùà fà tí tó bá ìṣẹ̀mí tiwa mu, tó bá ẹ̀mí tiwa mu, á lò. Tó máa bí wà ní Pisces ni mí, Aquarius ni mí, kìnnìkan ni mí, ìbákan ni mí, ìràwọ̀ báyìí ni mí. Wọ́n lọ́wọ́ ìràwọ̀ yẹn, attribute tó wá rọ̀ mọ́ àwọn ìràwọ̀ yẹn, àwọn attribute tó rọ̀ mọ́ zodiac sign kọ̀ọ̀kan yẹn, ó dẹ̀ ń lapa láyé ẹnì kọ̀ọ̀kan wá. Ó ní wọ́n fi mọ ní ẹlòmíì, tẹ́ bá rí is an introvert, is an extrovert, is an kìnnìkan. Àwọn fọ́ọ̀mù kan wà tẹ́ bá fẹ́ filẹ̀ lónìí, tẹ́ bá fẹ́ travel out, tẹ́ fẹ́ lọ àwọn kan, wọ́n ó béèrè pé what is your zodiac sign? Ìtẹ́mi tó ti ṣẹlẹ̀ sí mi ni tí mo fẹ́ fill form online láti ṣe ìwọ̀n kankan ní outside the country, tá fẹ́ fill form. Wọ́n ní láti máa béèrè pé kí ni zodiac sign mi, ìyẹn ni pé kí ni ìràwọ̀ tí mò ń lò. Ẹ dákun tí n bá mọ̀ ìmọ̀ ní rí fọ́ọ̀mù fill. Inú àkọsẹ̀jayé sì ni gbogbo nǹkan wọ̀nyí wà. Àwọn àfáà yìí tá a sì ń sọ tán tako gbogbo nǹkan yìí, àwọn pásítọ̀ tí wọ́n tako gbogbo nǹkan yìí tako gbogbo àwọn nǹkan wọ̀nyí, àwọn náà ń lo zodiac sign lónìí torí pé táwọn náà bá fẹ́ travel àtàwọn fẹ́ bẹ̀rẹ̀ àwọn kan wọ́n ó béèrè zodiac sign wọn, kálukú wọn náà ní ṣe kíni náà lò lónìí. Àmọ́ torí pé àwọn wọ́n fẹ́ bastardize gbogbo tí ń jẹ́ ìran Yorùbá, wọ́n fẹ́ bastardize èdè, wọ́n fẹ́ bastardize gbogbo nǹkan wa, ẹ bà àkọsẹ̀jayé yẹn ẹ parun fáwọn èèyàn. Àwọn èèyàn wá ń gbé zodiac sign òyìnbó, wọ́n á gbé lérí kàkà kí wọ́n gbé àkọsẹ̀jayé ilẹ̀ Yorùbá kí wọ́n gbé lérí. Ẹ jẹ́ ká ronú ká padà sílé. Gbogbo tó yẹ ká ti mọ̀ láti kékeré táwọn èèyàn òfin ní dààmú yóò ti mọ̀ pé télọ̀ lélẹ̀ ó ṣe, mẹkáníìkì lélẹ̀ ó ṣe, iṣẹ́ báyìí lélẹ̀ ó ṣe. Làwọn òyìnbó ń lò láti kékeré. Wọ́n ti wá mọ̀ tí wọ́n ti wo zodiac sign ọmọ tán bí láwọn òyìnbó, tí wọ́n ti mọ zodiac sign ọmọ tán bí lónìí, wọ́n ti mọ zodiac sign rẹ̀, wọ́n ti mọ ìràwọ̀ tó ń lò, wọ́n ti mọ zodiac sign rẹ̀. Zodiac sign tí wọ́n wá mọ̀, wọ́n wá fi ojú rẹ̀ lénà yẹn láti kékeré yẹn. Wọ́n ti mọ̀ pé eléyìí medical doctor ni zodiac sign tó gbé wá. Zodiac sign tó ń lò tó jẹ́ tí wọ́n ti rí pé medical line ni, wọ́n wá trace ojú ẹ̀ sórí ọ̀nà medical line láti kékeré.
ìgbà tọ́mọ yóò bá fi wá dàgbà yóò dàgbà di a guru in medical line, yóò di medical doctor tó gbà yìí. Bẹ́ẹ̀ náà ni engineering àwa wá ń kọ́ lónìí nígbà tọ́mọ ti dé 30 years 35 years 40 years nẹ́ẹ̀sì wá ń dààmú tí ò mọ̀ ọ̀nà mọ́ láti sọ pé ó dá iṣẹ́ ògàn mọ́ afẹsẹ̀lá nígbà tó ti lọ iṣẹ́ bíi 3 4 5 6 7 8 9 10 lọ́pọ̀lọ́ ẹnìkan ṣoṣo ó sàṣe yóò jẹ àti òmọ̀nà. kò mọ̀ náà kò mọ̀ tó yẹ kó ṣe wọ́n pè yóò jẹ ní wọ́n bá káàkiri wọ́n wá dàgbà tó wá rí pé eléyìí tó ń ṣe kò ọ̀nà òsínbẹ̀ eléyìí tó ń ṣe ọ̀nà òsínbẹ̀ wọ́n ṣẹ̀ wá di pé wọ́n lọ́dọ̀ babaláwo ní lọ́dọ̀ àfà ní lọ́dọ̀ pásítọ̀ káàkiri léyìí tó jẹ́ wípé òun sì ń bẹ nínú ìdílé wọn tó yẹ pé látijọ́ tán ti bilẹ̀ kan ti kọ́kọ́ ṣe àkọsẹ̀jáyé yẹn kí wọ́n ti mọ̀ pé tọmọ ìbá dàgbà iṣẹ́ báyìí ní ẹjẹ́ òṣèlú kò wá iṣẹ́ yẹn níwọ̀n àmọ́ bíìdì lé lórí kò wá sí bí ó ṣe ṣe tọrọ rẹ̀ ò ní là láyé tó bá wá dàgbà tó yẹsẹ̀ wá pọ́n wẹ̀sẹ̀ wá sọ bàbá àìsẹ́ tẹ̀ ṣe yìí kì í sọ̀nà yìí àìsẹ́ báyìí ló yẹ kẹ́ ẹ mọ̀ ṣe yóò ṣẹ̀ṣẹ̀ wá padà lọ́mọ kọ́sẹ̀ lásìkò tí ò wá ṣe kí ni tí ò lè rí mú mọ́ torí pé àwọn àsìkò kan wà nínú èjì ẹ̀dá tó bá ti lè kọjá èjì yẹn àti kọ́ àwọn ẹ̀kọ́ kan ò ní rọrùn mọ́ ẹni tó ti ní àwọn títí mọ́ sọ́lá ẹ̀sẹ̀ ni kó padà skul ẹ lè fi ọpọlọ ọmọ 18 years tó wà ní institution kẹ́ fi ọpọlọ bàbá 60 years náà jọ wà ní institution the same class kò lè jọra wọn ìdí èyí ẹ jẹ́ ká ronú ká padà sílé